ṣe ohun ẹyẹ abẹ́ òbí wọn bàbá wọn ṣe. Ibi tó ti ń kó wọn abẹ́ òbí wọn bàbá wọn ṣe. Níbi tó ti ń ṣẹ̀yẹ abẹ́ òbí wọn bàbá wọn ṣe. Àti pé ọwọ́ wù mí Olúwa Elédùmarè mo fẹ́ rí. Ọmọ wù mí Olúwa Elédùmarè mo fẹ́ rí. Ọmọ wù mí Olúwa Elédùmarè mo fẹ́ rí. Ọmọ wù mí Olúwa Elédùmarè mo fẹ́ rí. Bóyá kájọ ìjọ ọlọ́mọ. Bóyá kájọ ìjọ ọlọ́mọ. Ìjọ ọlọ́mọ ti yá èèyàn ní ẹjẹ́ ká bá wọn jọ. Bóyá kájọ ìjọ ọlọ́mọ. Olúwo kẹrù gẹ́gẹ́ ìjọ ọlọ́mọ ti yá. Bóyá kájọ ìjọ ọlọ́mọ. Ọwọ́ mi Elédùmarè bàbá mo fẹ́ ní. Ọwọ́ mi ilé ayé mi. Ọwọ́ mi Elédùmarè bàbá mo fẹ́ ní. Ọwọ́ mi ilé ayé mi. Elédùmarè ọwọ́ mi ilé ayé mi. Àmàtú ti dé lónìí o. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò. Ètò ní Ṣọ́wọ́nyá. Thank God it is Friday. TGIF. Ọjọ́ Friday látúnwá yìí. Àwọn kan pera wọn ní Monday. Aládé Monday. Ọjọ́ Friday la wà. Èmi a máa ní Aládé Friday. Àwọn èèyàn tún ti wọlé gìbà. Ẹ wo orúkọ bó ṣe scroll lọ. Ẹ kú àbọ̀ sórí ètò Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ Sàndé Adé. Ebenezer Obey mọ̀ ní ẹnu mi wọ̀. Ebenezer Obey ẹ bá a gbé wọn jó. Ọyá kájọ jó Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Níbi tó ń ṣeré ó yẹ ká débẹ̀ bá wọn ṣe. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Níbi tó ń ṣe nǹkan ilé ó yẹ ká bá wọn ṣe. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Ẹni máa bímọ ayọ̀ fọlọ́mọ. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Ẹni máa kọ́lé ayọ̀ fẹ́ni tó ṣe. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́ ìlú ọlọ́mọ. Ẹni máa bímọ ayọ̀ fọlọ́mọ. Sàmárì Ẹ̀dìdẹ́jọ́. Bọ́lá tún ti dé sórí ètò lónìí. Lórí ètò Ṣọ́wọ́nyá.
àjọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni o a bẹ̀rẹ̀ níjọ́ Sunday pẹ̀lú early praise àwa síbẹ̀ a pàdé yín Monday àkóṣọwọ́nyá Monday Tuesday Wednesday Thursday Friday ẹ̀yin tiwa náà lẹ́tún wá ẹ tún ti gbórí wọlé lónìí ẹ màmá ṣeun gbogbo yín mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí yín lọ́mọdé lágbà ìṣe kúkúrú ìṣe gíga lóyìnbó ní dúdú lákátá ni ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ wa Dayọ̀ Agbọ́lá yín náà rèé o Babalota Digital Studio tó kanlẹ̀ sí Maryland ibẹ̀ láti ń beam to the world. Yes, you are right with us on Dayọ̀ Agbọ́lá Radio TV. Ẹ̀yin èèyàn wa ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Àwọn òkè tó ń kára ń wà nínú ètò iṣẹ́ bí ó ti dára yàrá mi ló lè sọ. Mọ́pọ́lọ́dé olóró nẹ́tíwọ́ọ̀kì wa ṣe bánábàná ẹ má bínú ọ̀nà mẹ́ta la ti transmit inú ń bí àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn ẹ má bínú bẹ́ẹ̀ bá ṣe ń wò wá lórí Samis Dayọ̀ Agbọ́lá ẹ try Dayọ̀ Agbọ́lá Radio TV ẹ dẹ̀ tún try Dayọ̀ Agbo Media Diamond àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe bélebèle. Mọ̀ngúdú fi jẹ́ ẹ̀fọn kú Mọ̀ngúdú fi jẹ́ Mọ̀ngúdú wá kú kò rẹ́ni tí ó jẹun yọ̀yọ̀ lẹ́nu aráyé. Kí wá ní ìtumọ̀ rẹ̀? Àwa rèé tá à ń rìkọ́dù fídíò àwọn èèyàn o àwa rèé tá à ń ya fọ́tò àwọn èèyàn lọ́wọ́ nísìnyí báyìí ẹ̀rí èmi nìkan mo wà nínú stúdíò. Àwọn èèyàn ò tí ì yọjú wọ́n ń bọ̀ wọn ò tí ì dé.
lè rí tí mò ń lọ sókè lọ sódò bí ìlẹ̀kẹ̀dí. Mò ń sẹ́ẹ̀tì àwọn kámẹ́rà yẹn ni o, èmi nìkan mo wà nù stúdíò. Nílé Agédò ń bí kámẹ́rà 4 ẹ wá gbà mí. Ó ṣe díẹ̀díẹ̀ báwọn ẹ bá wa mánéjì ẹ̀ báyìí lónìí náà ni o. Èyí tẹ́ ẹ̀ bá rí mbẹ̀ dáadáa lẹ́yìn ètò ẹ lọ sórí YouTube ẹ̀yin ẹ tẹ Dayọ̀ Agboola ńbẹ̀ ẹ máa bá wa pàdé. Báyìí kákanlu agbámi ètò wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn èèyàn tán ti wà lórí ètò. Ẹ̀yin tí ń bá dárúkọ yín ẹ dákun ẹ táìpù ẹ̀ síbẹ̀, ṣùgbọ́n wọ́n gbìyànjú àti dárúkọ àwọn kan ṣe làwọn orúkọ yìí sá lọ lẹ́bàrí speed tán ń gbé 500 miles per hour ní. Padà sórí àwọn èèyàn tó kù, ṣùgbọ́n àwọn tí mo rí lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ máa pè yín sórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo màmá rí yín, ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Bàbá wa ògbóǹtagìrì olórin wọ́n ti ń kọrin kí n tó délé ayé. Bàbá wa Ìdòwú Anímọ̀ṣàun ẹ kú àbọ̀ sórí ètò. Bàbá wa Ìdòwú Anímọ̀ṣàun máa play orin yìí, ẹ káàbọ̀ sórí ètò. Adéníkẹ́ Tẹ̀yọ̀dé ẹ káàbọ̀ sórí ètò. Ìdó Youth Empowerment Program water ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín. Olúrẹ̀mí Ọlákúnlé ẹ mọ̀mọ̀ káàbọ̀. Ayọ̀bámi Òkèdòkun wòlíì Ayọ̀bámi Òkèdòkun ọmọ ìyá àdúrà ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín o. net Gubao ẹ kú àbọ̀ sórí ètò. Aládé Olúwaṣeun mo rí yín ẹ kú àbọ̀. Aládé Monday ẹ káàbọ̀. Túndé Fáókúnlà ẹ kú àbọ̀. Adéṣọlá Àjọbọ mo rí yín. Kẹ́mi Jẹ́jẹ́ láti Canada ẹ káàbọ̀. Ìyá Àjàrà Òtítọ́ mo mà rí yín. Ògúnbọ̀nà Mọ̀súrá mo rí yín ẹ káàbọ̀. Bọ́láńlé Rájí ẹ kú àbọ̀ lórí ètò. Elizabeth Adétòrò mo mà rí yín ẹ kú àbọ̀. Ṣọlá Ògúnṣọlá Lárewájú mo rí yín ẹ káàbọ̀. Kọ́láwọlé Ọmọkẹ́hìndé Èjìrẹ́ welcome. Yẹmí Fọláhàn Vincent ẹ kú àbọ̀. Ọlábọ̀dé Quadri gbogbo yín mo kí. Ẹ̀yin mi tí ìforúkọ yín mo rí yín o máa pè yín. Aṣíwájú Tony Akínlọ́nù promoter tó kójú owó AAA Aṣíwájú Àfọlábí Akínlọ́nù ẹ káàbọ̀ sórí ètò. Kẹ́mi Jẹ́jẹ́ mo rí yín ẹ kú àbọ̀. Ebenezer Obey rèé wọ́n gbà lẹ́nu Ebenezer Obey máa gbé fún Wizkid. Remix pakurumọ lélẹ́yìí mo fẹ́ kẹ́ pakurumọ why I check other names. Lórí ètò náà la wà o Ṣọ́wọ́nyá. Remix eléyìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbọ́ òun lẹ́ ń gbọ́ yìí o lórí Dayọ̀ Agboola rédíò náà lẹ́tí lè gbọ́. Remix pakurumọ Wizkid àti Eminem àwọn náà ṣe remix yìí. Tèmídayọ̀ Ògúndìran ẹ kú àbọ̀ mo mà rí yín.
Túndé Fákúnlà gbogbo yín mo rí ẹ kú àbọ̀. Pakurumọtẹ́ ìmọ̀ yẹn náà lélẹ́yìí Wizkid òun àti Eminic àwọn náà jọ pé léyìí remix rẹ̀ mo lé ní mo lè jì sábàlá máa mọ́ ní ọ̀làlámú ọ̀fọ̀ Tèmídayọ̀ Ògúndìran mo kí yín ẹ káàbọ̀ o Káyìndé Jí Adébánjọ ẹ káàbọ̀ ẹ ṣìnà orí ètò Ṣọ́wọ́nyá náà la wà thank God it's Friday ẹ káàbọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa tẹ share button ẹ share rẹ̀ fáwọn èèyàn yín. Bá fún orin tó ń sẹ́ orin tó ń dún ẹ̀yẹ pàdé wa lórí Dayo Agboola rédíò TV ẹ download application yẹn Ọládẹ̀ǹdé orí òkè mo mà kí yín káàbọ̀ Adébóyèjọ Sàlámì Ọmọlára mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò Pásítọ̀ Sẹ́ni Adéníyì láti Nàìjíríà mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò àṣẹ ń bẹ̀rẹ̀ náà ni àṣẹ ń mẹ́yẹ bọ̀ lápò ni. Remix of Pakuruma by Wizkid. Ó máa ga lónìí, ó máa wọ mínísíkẹ̀t, á tún fa láńtà dání. Thank God it's Friday. Weekend ti bẹ̀rẹ̀ ẹ̀yin tèmi weekend ti bẹ̀rẹ̀ ó tún dà. Náìsì bá mi gbà lẹ́nu arákùnrin Náìsì ó ní gbámúgbámú jígíjígí ó máa kọjá bẹ́ẹ̀ lónìí. Ó sí ó ta lẹ́nu. Ó ṣàprápra Edith Onu ẹ kú àbọ̀ Sani Adéníyì mo màmá rí yín ẹ kú àbọ̀ Káyìndé Jí Adébánjọ mo rí yín ẹ káàbọ̀ Tèmídayọ̀ Ògúndìran gbogbo yín mo rí gbogbo yín mo kí káàbọ̀ ẹ káàbọ̀. ẹ dákun mo fẹ́ràn yìí lákọlábo wa lórí ètò yìí
tó bá ní ẹni tó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ lónìí ọjọ́ tá a bá ti wà lórí ètò tó bá lẹ́nikẹ́ni tó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ẹ jẹ́ ká máa mọ̀ iṣẹ́ tiwa nìgbádùn ti yín ká lè kí wọn happy birthday ẹ dẹ̀ share ẹ̀ kẹ́niyẹn náà lè rí i tọ́wọ́ fẹ́ pè wọlé wọ́n lè pè wọlé ẹ lè pè wọlé kẹ́ even kí wọn ọ̀fẹ́ ni ẹ pè wọlé Ẹniọlá Akínláyọ̀ mo mọ̀ rí ẹ káàbọ̀ Ọ̀nànúgà Olúfúnmiláyọ̀ gbogbo yín mo kí ẹ káàbọ̀ lórí ètò gbámúgbámú digidigi. Ó sẹ́ ó sín ó ń ta lẹ́nu gbámúgbámú digidigi mo lọ́nà mẹ́ta lẹ́fílẹ̀ connect wa lórí Facebook pages mẹ́ta là ń lò pọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀la yín náà ni ẹ lè lo Dayọ̀ Agbomedia Diamond tàbí ká ẹ lọ sí Samis Dayọ̀ Agboola ẹ lè lọ Dayọ̀ Agboola Radio TV Oyèkúnlé Kẹ́mi mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò ṣé ń gbádùn mi èmi ń gbádùn yín. Ọ̀run ń yabọ̀ ìṣòro ẹnìkan lórí ètò lónìí a máa gbádùn ara wa tó Ṣọlá Allyson bá omi advice àwọn èèyàn ó ní àárín nílẹ̀ inú ń bẹ́ lẹ́ṣin àwọn àkísà inú ń bá láṣọ ẹgbọ́n arábìnrin. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi pàtàkì ẹ mọ̀mọ̀ tún káàbọ̀ sórí ètò lónìí aya rẹ̀ ń kọ́ àwọn ọmọ ń kọ́ bó o ní onírùngbọ̀n ṣẹ́ṣẹ́rẹ́ àárín nílẹ̀ inú ń bẹ́ lẹ́ṣin ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá Thank God it is Friday. Ẹjọ́ tó bá lẹ́nikẹ́ni tó wà lórí ètò tí mi ò rántí dárúkọ ẹ má mà bínú èèyàn ni mí o mistake ni ẹjọ́ ẹ kọ orúkọ yín síbẹ̀ màá dárúkọ yín màá wẹ́kọ̀mù yín gbogbo yín lẹ́wọ̀ importance sí wa o ẹnìkan pàdé mi níjẹta ló challenge mi bàbá ló ń ta mò ń wò yín ẹ lè dárúkọ mi mo ní ẹ má mà bínú n ò rí yín ni bóyá sáré kọjá ni ẹ dákun ẹ rẹ́gísítà orúkọ yín kẹjẹ́ kí n rí Elizabeth Adétòrò mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. Ayé
nìyẹn àwọn àkísà inú ń bá láṣọ kí ló dé nítorí pàràṣọ lọ́dọ̀ rẹ̀ ni Lára George bá a dá sétò yìí a máa yìn ọ́ Olúwa. Lára George rèé a yìn ọ́. Tùmí nínú ọ̀kẹ́ Ajagunna àbúrò mi tòótọ́ àbúrò oníjàngbọ̀n tí n bá lábúrò oníjàngbọ̀n kan tí mo ní ní Maryland ọ̀rẹ́ o Tùmí nínú ọ̀kẹ́ Ajagunna bó o ní ṣó wà ọkọ rẹ̀ ń kọ́ Dayọ̀ Ajagunna ọkùnrin mẹ́ta ọkùnrin 3/4 làǹdà 3/4 báńkì wọn àtàwọn ọmọ Linda Jackson I can see you. Welcome on the show. I can see you. I recognize you. Thank you. Welcome to the show. Ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sórí ètò ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn ó rí oore tá a lè ṣe fún wa nù àgbowó lórí ẹ̀. Ẹ̀yin tiwa náà lẹ́jẹ́ ká máa wà ẹ máa bá wa share rẹ̀. Lára George lélẹ́yìí ó ní àyìn ọ́ ọ̀pọ̀lọpọ̀ orúkọ ló ti fò lọ mo ti wá lọ wá wọn kan n máa bẹ̀rẹ̀ sí ní pé ogbó ẹ̀ fún yín nísìnyí ẹ̀yin tẹ́ ẹ̀ gbórúkọ yín tẹ́lẹ̀ mo ti dé mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta mo dé ẹjẹ́ kólókó máa lọ sóko mo dé ẹjẹ́ kọ́lọ́ náà ó máa yẹ náà ẹ tó ń kọ̀pẹ́ ẹjẹ́ ó máa kọ̀pẹ́ lọ kọ̀ǹdọ́tọ̀ tó ń ṣe ẹtì ẹjẹ́ ó máa ṣe ẹ tó ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ẹjẹ́ ó máa gábẹ́rẹ́ lọ ìwọ́n tó yẹ pọ́kadà ló ń gùn máa gọ̀kadà ẹ lọ lórí ètò lónìí Ṣọ́wọ́nyá thank God it's Friday o mò ń mú tàn kan bọ̀ at much time Ọláìdé Olúbọ̀yọ̀ mo màmá rí yín aya pásítọ̀ Olúbọ̀yọ̀ ńkọ́ Bámidélé Olúbọ̀yọ̀ ẹ bá ń kí wọn o ẹnìkan yọjú sí wa lórí ètò ẹ ṣé àwa ò fọ́bàjẹ́ Òbésèré báwa dá sétò yìí àfọ́bàjẹ́ lórí irọ́ Òbésèré rèé. Àwọn kan wọlé mi ò rántí porúkọ wọn ẹ má mà bínú ojú mi ló fò ó. Olúrẹ̀mí Ọlákúnlé Tajúmọ́lá mo mà kí yín káàbọ̀ Olúbùnmi Àdìgún pìrìsẹ́ńtà tó mòye èmi àtàrábìnrin àjọṣe music ní poli Ìbàdàn ni o àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ presenting bó ṣe ń ṣiṣẹ́ ní FM ló ń ṣiṣẹ́ gbogbo àwọn radio station Olúbùnmi Àdìgún bó o ní
ṣe wà pa ìyá rẹ ló pa ò máfìnì ọmọ gàyé ṣọ̀rántí ẹ káàbọ̀ sórí ètò Fádípẹ̀ Ìbùkún mo mà rí yín ẹ kú àbọ̀ o Túndé Fáokunlà mo dúpẹ́ tẹ́jọ́ ẹ̀ wá Olúṣẹ́gun Adékọ́lá mo rí yín ẹ káàbọ̀ sórí ètò Òbésèrèrè. Olúwa lọ́ba orin lóòótọ́ Olúwa lọ́ba orin àwa ò fọbajẹ lórí irọ́ àwa ò fọbajẹ lórí ẹ̀tàn. A ò fọbajẹ lórí irọ́ a ò fọbajẹ lórí ẹ̀tàn kí ló bá ṣe fún yín 2019 tún ń bọ̀ president wo lẹ́yìn gbé bẹ́ẹ̀ ṣé lórí irọ́ ni àbí lórí ẹ̀tàn mo sọ́ngbà ń mo lémi ò ṣe politics o n ò ṣòṣèlú ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá mò ń sọ n ò sọ Haúsá n ò sọ Ìgbò ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú wò. Owó máa ṣe wà nínú mi. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Owó máa ṣe wà nínú mi. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Owó máa ṣe wà nínú mi. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Ó di ní túmọ̀rò kò lè tajà ń lọ. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Ó di ní túmọ̀rò kò lè tajà ń lọ. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Ó di ní túmọ̀rò kò lè lọ sí Nàìjíríà. Àgbàlagbà ṣe ló kọ́ lọ́rọ̀. Ẹ tún káàbọ̀ sórí ètò Ruth Ọládé Adéjùmọ̀ àwọn ìyá tó ń tepo nìyẹn fresh epo láti Nàìjà pọ̀nmọ́ kíkọ́ pọ̀nmọ́ dúdú pọ̀nmọ́ súnsun pọ̀nmọ́ rẹ́dìtùkù pọ̀nmọ́ aláta ẹja lẹfẹ́ ni kòkun ni àbí aborí gbogbo ẹja odò èdè náà ń bẹ́ńbẹ́ irú ń bẹ́ńbẹ́ ẹ̀gúsí ń bẹ́ńbẹ́ ohunkóhun tẹ́ bá fẹ́ ẹ̀yin ẹgbẹ́ wa láago lẹ́yìn ètò Abẹ Nicholas Adéjùmọ̀ ara àwọn Adéjùmọ̀ náà nìyẹn o ẹ káàbọ̀ sórí ètò bóò ni láti Nàìjíríà lẹ́tí kàn ẹ káàbọ̀ látẹ̀kọ́ yes mo mọ̀ bẹ́ẹ̀ ẹ kú àbọ̀ Abẹ Nicholas Adéjùmọ̀ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ Thank God it's Friday Dayọ̀ Agboola rédíò TV live náà lẹ́wà yes after ètò ẹ tún lọ sórí YouTube ẹ lọ chẹ́ẹ̀kì Dayọ̀ Agboola ẹ máa ráwọn ètò tá a ti ṣe ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́ wọ́n ní better quality this time ẹ ṣeun mo sọ fún yín pé a máa work lé lójoojúmọ́ ni tá a fi máa get the best torí ẹ̀yin wa Abẹ Nicholas Adéjùmọ̀ wọ́n ní ọkọ̀ Máyọ̀wá nìyẹn o Abẹ ọkọ̀ Máyọ̀wá ẹ káàbọ̀ sórí ètò láti ìlú Èkó ṣé ń gbádùn wa mo rí yín ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ́ bá wa comment ìyẹn ló máa ràn wá lọ́wọ́ láti mú tá a máa ṣe ẹ rí pé quality eléyìí yàtọ̀ bẹ́ẹ̀ lọ́sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta báyìí quality wa òkè àdúpẹ́ lọ́wọ́ thank God. mo lọ́rẹ̀ mẹ́ta ẹ̀dẹ́ tí ẹ gbọ́ mi. Ẹjẹ́ agbọ́rẹ̀ mẹ́ta tó Òbésèré ní o olóhùn lọ́rẹ̀ mẹ́ta
tani àyítani ṣé wọ́n wà nù wọn. ó ní dáadáa kan ìkọ́ tó mú mo jọ yìí mo súnlé mo wo ìlọ mo lóyún mo bọ̀. ìkọ́ tó mú mo jiyàn mo dán sákàbọ̀ mo rí ọ̀hún bọ̀. mọ́mí tíá mọ́mí wa Aminat Òkúnnù ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò mọ́mí wa Aminat Òkúnnù ẹ kú àbọ̀ ẹ ṣìnà orí ètò náà lẹ́wà mo ní ọ̀nà mẹ́ta lè gbà wọlé tẹ́ ẹ bá lọ Dayọ̀ Agbo Media Diamond tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ lọ Samis Dayọ̀ Agboola tí yẹn náà ò bá tẹ́ yín lọ́rùn ẹ lọ Dayọ̀ Agboola rédíò TV ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa wọlé sí kan bẹ̀ ni clean and clear lórí ètò yìí Òbésèré ló ń bọ́ lọ́wọ́. ẹ ṣé mọ́mí wa nice one ẹ ṣé God bless you tẹ́ ẹ bá rí anything tí ò clear dáadáa ẹ jẹ́ á máa mọ̀ náà bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́ǹtì wa ok ẹ ṣeun God bless you àwọn kan ní picture wa ò clear lánàá àríṣẹ́ lé lórí lónìí àwọn èèyàn lẹ́nu sọ fún wa pé clear ẹ mọ̀ máa ṣeun tẹ́ ẹ bá tẹ́ kó tó clear jù báyìí lọ á ti lọ wá nǹkan tá máa yẹ sí ẹ ṣé. kí ni mo ṣe láì kọ́lé láì jáde kí ni mo ṣe. Òbésèré rèé mo sọ pé lónìí o ọ̀rọ̀ Yorùbá mo fẹ́ sọ àwa Yorùbá kí ló ṣe wá ná tẹ́ ẹ bá ní ká sọ̀tàn Yorùbá ó kọjá bẹ́ẹ̀ ìtàn táwa mọ̀ kà nígbà tá a wà ní primary and secondary school ó ní Yorùbá wá láti ilẹ̀ àwọn Saudi ní Yorùbá ti wá ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ ni Olúwaṣẹ́gun Michael Olójúgbà bàbá ṣẹ̀gẹ́tò olórin ṣẹ̀gẹ́tò kan Maryland kan ṣẹ̀gẹ́tò kan Texas kan bàbá olórin rèé ṣẹ̀gẹ́tò ẹ kú àbọ̀ sórí ètò. Bàbá wa Ìdòwú Anímọ̀ṣàun náà wọ́n ti join wa láìpẹ́ yìí àwọn olórin ń gbórí wọlé mo rọra ẹ̀mí o Adédayọ̀ Ajagunà ọkọ tùmí nínú ọkọ àbúrò mi oníjàngbọ̀n àwọn òmí Adédayọ̀ Ajagunà ẹ káàbọ̀ sórí ètò bàbá ló ń ta yín rè lórí Dayọ̀ Agboola rédíò TV tẹ́ ẹ bá ti download application yẹn ẹ lọ download ẹ lónìí ọ̀rọ̀ ń bọ̀. ọmọ rápálá rèé aláṣàkáṣà Òbésèré. Sido ọkọ tọ́lá ní káwọ́ ìgbàgbẹ́yà rẹ̀ bàbá junior ló ń bọ̀ ṣọdá kan tí wọ́n bá rí àkàndé o. àkọ́kọ́ ṣe èrè òye ní Canada o ìlú Toronto ṣàlàyé sí láti kọ́kọ́ ṣeré o làwọn ní sí ti àwọn. mápọ̀ méjì rẹ̀ orí làmì sáré
ààrẹ ọkọ̀ títa bí sí èmi lóṣù ọlá súnkàn mi ò ọkọ̀ tọ́lá súnkàn mi. bàbá ṣẹ̀gẹ́tò ẹ màmá ṣeun good work àgbáyé máa dalẹ̀ ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ bàbá a máa pè yín wá sórí ètò ẹ máa múra lẹ̀ a máa pè yín wá sórí ètò kẹ́ ẹ wá báwọn olólùfẹ́ yín sọ̀rọ̀ ṣẹ̀gẹ́tò ṣẹ̀gẹ́tò ẹ ṣe bàbá olórin nìyẹn a máa pè yín wá sórí ètò ẹ máa múra lẹ̀ má jẹ́ kẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa tẹ share button ẹ bá wa share rẹ̀ fáwọn èèyàn yín ẹ jẹ́ kan rohun tó ń lọ ẹ jẹ́ kan rohun tó ń ṣẹlẹ̀ mo ní lónìí ọ̀rọ̀ lórí Yorùbá ni mo fẹ́ sọ àwa Yorùbá kí ló ṣe wá kí ló ṣẹlẹ̀ what can fà á. márùn tí ajá ibi Sunday ẹgbẹ́ máa ń pẹ́ ìmúlẹ̀ tí tàṣí mi ò ní abọ́lálé márùn tí bàbá rọ́bì tí mi ò ṣe wọ́n tó ló ti ń bọ́ lẹ́sùn wọn wá. máa gbọ́ kí sọ máa délé jí o máa délé jí o. Olúwatóyìn Ayọ̀ọ́lá ó máa rí yín ẹ mà kú àbọ̀ sórí ètò ẹjọ́ ẹ̀yin tí ń bá rí yín tí ń bá lórúkọ yín ẹ máa bá wa tẹ̀ síta o mi ò fojú pa ẹnikẹ́ni rẹ́ ẹjọ́ mi ò fojú pa ẹnikẹ́ni rẹ́ mo lè má rí yín ni o ẹ má bínú Olúwatóyìn Ayọ̀ọ́lá mo rí yín tí yín bẹ́ẹ̀ ṣe wọlé ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá tẹ share button ẹ share rẹ̀ fáwọn èèyàn yín. Sisi ológe jẹ́ ká ní abẹ́ wa olóhùn ti máa rí ènìyàn tó rẹ̀ bí ìyá àbèjì wọ́n sọ pé táyé ń kọ́ olówó àlàmẹ́ kẹ́hìndé ń kọ́ olóńgbẹ nílùú jáàmà Sisi ó jẹ́ ti wọlé kájọ máa fúnra wa ṣe. kó gbèsè rèé tó máa sọ̀rọ̀ Sisi ológe lọ ẹ jẹ́ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá wa Hubert Ògúndé ọ̀pọ̀ nínú wa ò mọ̀ pé Hubert Ògúndé ń kọrin ó sọ̀rọ̀ lérí Yorùbá Yorùbá rororo bí ìyín alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ń bàbá ń ṣe kí ló ṣàwa Yorùbá. ayé ò wáyé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣàbọ̀lẹ̀ mo ní ẹ̀. Ògúndé rèé. ìdílé tí Yorùbá ò ọmọ aláyé ètí ìṣẹ̀lẹ̀ bí. Wálé Ọlọ́lá àbúrò mi pẹ̀lẹ́. Hubert Ògúndé rèé o bàbá tó ṣe àwọn fíìmù ayé Jáyé ó sinmi àwọn náà kọrin yìí wọ́n ní Yorùbá ẹ jẹ́ ká ronú Yorùbá ẹ jẹ́ á ronú o lórí ètò lónìí máa mú tàn kan wá mo sọ fún yín pé mi ò ṣe politics o
ẹ má rò pé bóyá mo wà lẹ́yìn APC àbí lẹ́yìn PDP ẹ̀mẹ́gbẹ́ tí mò ń ṣe. Dayọ̀ Agboola owó ní kókó DAO owó tí mò ń ṣe nìyẹn ẹgbẹ́ tí mò ń ṣe nìyẹn. Dayọ̀ Agboola owó ní kókó pátì tí mò ń ṣe tèmi nìyẹn. Yorùbá. Olúwa bá wa tó lè yí ṣe òótọ́ wọn lára. Olúwa dá wa láre o ká fi máa rẹ̀ jẹ́ o. Ẹ jẹ́ kí Gbénga Adébóyè kó bá a dá sọ̀rọ̀ yìí o. Gbénga Adébóyè wọ́n ní ẹ wọlé ẹ jẹ́ kí Gbénga bá wa dá sí i. Ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa rí ọjọ́ òní. Thank God who let us see today. Ògo ni fún Olúwa lókè. Gbénga Adébóyè nìyẹn o. Rose Muoki ẹ káàbọ̀ sórí ètò. Rose Muoki ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ o. Ẹ gbọ́ Gbénga Adébóyè yìí. Here, drink water, match past, sleeping and waiting up is cool and facing. Ọlọ́run sì ni mò ń polongo tó ní ìmọ̀lẹ̀ Wòlíì, Ọlọ́run yẹn. He's God that Pásítọ̀, proved me because I'm Imam, of God. Olúwo, Gbénga Fire and Adébóyè. light the same thing. Go on, we have limited time. Pastor. Lónìí ohun tí wọ́n bá ọ sọ̀rọ̀ lé lórí ní tálákà lára. My sermon for you today is the pursuit of a poor man. Sorry, giving massive problem. Go on, go on. Kí ni à ń pè ní ìnínilára? What can we call the stubbornness? Tí kóra ẹni sínú ìyọnu. Putting yourself in problem. Preaching látẹnu Gbénga Adébóyè rèé. Problem as usual. Dání Wọ́n mú tálákà. bí tó ti sọ̀rọ̀ ń pa Yorùbá wá, wọ́n mú wá fún yín, ẹ máa gbélé ìlọ́nà. Red face. Go on, go on. The idea is straight. Ènìyàn ń kẹ́gàn wọn. People deny them. Ṣùgbọ́n Olúwa fẹ́ràn tálákà. But God love poor man a lot. Nítorí èyí ló ṣe ń fi àwọn tó ní wọn lára rí. This is why it's causing their problem causer. Kà á nínú Sáàmù 109 ẹsẹ̀ 16 àti 17. Read it in Psalm 109 verse 16 and 17. Ipò wo ni wọ́n wà lónìí? What are your position today? Olórí orílẹ̀-èdè ni ọ́ àbò lórí ẹgbẹ́. Maybe you are a head of state or group, Olórí ẹbí ni ọ́ àbò lórí ìjọ. family head or church leader. Àlùfáà ń sanra ọmọ ìjọ ń rù. The pastor Belleful member is Wálé Ọlọ́lá ìwọ nọ́mbà wíyẹ o. Ní tálákà lára. Àlùfáà sanra ọmọ ìjọ rù. Ìkún Olúwa ń bẹ lórí It mi. will go better for them. Sorry, don't cause harm on you, please. Arákùnrin sọ́sọ́rọ́ kan níjọ́ wo ni One igi gẹ́gẹ́dẹ́ sometimes ago, tó bẹ àwọn tálákà níṣẹ́. he begged a poor man to work for him. Ó ní kí wọ́n náwó tí wọ́n He ṣiṣẹ́ said náà. they should do it with their money. Ó ṣàdéhùn alágbádá fún wọn. He made the agreement of marathon. Wọ́n ló dábì ní. Yeah, great agreement. Go on, go on. Kọ́mpìnì ń gbèrú lóòótọ́ iṣẹ́ ń lọ déédéé. The company exposed and job going well. Ǹjẹ́ kó sanwó ọ̀yà ló bá fa akẹ́kọ̀ọ́ ní? Àgbà lẹ́nu Adébóyè, àgbèfà Adébóyè náà ni. Ọ̀pá dúdú ló ń yọlé wọn ká lójú. Mò ń wá bí tó ti sọ̀rọ̀ ń pa Yorùbá. Ibi tó ti sọ̀rọ̀ ń pa Yorùbá mò ń wá o, ẹ má bínú. Ṣèwé fún wọn. Ìyá ikọ̀ à ń bọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. For you. Olówó ayé kọ lẹ́tà ìjà sí Ọlọ́run. Big man sending challenge poster to God. Ó ń pe iná Olúwa tó ń jónirun. Is inviting the perishing light of God. Bíbélì ní ètí aṣiwèrè bọ́ sínú ìjà ẹnu orí a sì máa. Ryan The Sharif. Bible says man man. Ẹ káàbọ̀ sórí ètò. Welcome. Esther Olúwatómísìn Ọláwálé ẹ kú àbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ Yorùbá la mọ̀ ń sọ, ẹ má bínú sí mi o. Ọ̀rọ̀ Yorùbá, ètò Yorùbá la mú wá lónìí. Kí ló ń ṣẹlẹ̀? Ṣọ́mọ Yorùbá ni ọ́ ni àbí Yorùbá? Mo sọ pé mi ń ṣe olóṣèlú o. Bó tó ń ṣẹlẹ̀ sáwọn Yorùbá, ó yẹ ká bẹ̀ wò. Mo nítàn kékeré kan tí mo fẹ́ mú wá. Ìtàn rédé róbótó kan tí mo fẹ́ mú wá. Ẹ máa gbọ́ Gbénga Adébóyè lọ́nà. Your own Bible like that. Wọ́n fẹjọ́ ọkùnrin yìí sùn mí àmọ́ mo rẹ́rìn. They reported this man to me but I laughed at. Deuteronomy 24 ẹsẹ̀ 14 sí 15 ó ní ìwọ kò gbọ́dọ̀ ní alágbàṣe lára tí í ṣe tálákà àti aláìní. He said don't hammer your worker. The poor man are empty-handed. Ìbá ṣe nínú àwọn arákùnrin rẹ tàbí nínú àwọn àlejò tó ń gbénú ibodè rẹ. Bóyá in your boys or visitor living in your apartment. Sanwó ọ̀yà rẹ̀ fún wọn. Go for his services. Má sì jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá. Don't let the sun to see him. Torí tálákà ni òun. Because he's a poor person. Òun sì gbẹ́kẹ̀lé owó náà. He dependent on the salary. Kí ó má bàa ké tí Olúwa sí ọ. So they did not call God for you. A sì di ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. And because sinner on your shoulder. Hallelujah. Hallelujah. Ọkùnrin
kágídí borí bíi fáànù Emeka. This man becomes stubborn like Emeka fan. Ó kó jọ̀gbọ̀n bolẹ̀ bí alágbára. He say riot like Party B. Mo ní wọ́n wí fún un. I say they should tell him. Ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ 16 ó ní ẹni tí ó ní tálákà lára ṣùgbọ́n tí ó ń ta ọlọ́rọ̀ lọ́rẹ yóò di aláìní dandan. Whoever give masses problem and spray big man will turn to poor under moss. Orí 28 ẹsẹ̀ 27 ní ẹni tí ó bá ń fi fún olùpọ́njú kì yóò ṣe aláìní o. He say whoever give to the leader will never be poor. Ṣùgbọ́n ẹni tí mo ó bá mọ̀ pé ẹ̀ ń gbádùn ìwàásù yìí látẹnu olóògbé Gbénga Adébóyè ẹ jẹ́ n sáré kí àwọn èèyàn wa tán wọlé ná mo rí yín o Ryan Sharif Esther Olúwatómísìn Ọláwálé mo rí yín Grace Adébáyọ̀ Ṣófẹ́lá màmá Lẹ́kan mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò Lovet AY Onímàmá mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣé Oyèwọ̀ Adésànyà Ọláìdé mo rí ẹ̀yin náà o ẹ kú àbọ̀ sórí ètò Gbénga Adébóyè bàbá àbálọ. kò lè bọ́ nínú ẹ̀. He will not be surviving. Hallelujah. Ẹ̀yin tẹ́ ń kówó mẹ̀kúnnù jẹ tẹ́ ẹ tún yọ̀. You that swallow or embezzle the masses' money and joyful for it. Ẹ kú ìmúra ikún. They prepare for crying. Ìwé òwe 22:22. Ó ní má ṣe já tálákà ilé olè. Don't rob the poor Má man. kì í ṣe ní olùpọ́njú lára. Don't suffer the sober person. Nítorí Olúwa yóò gbèjà wọn. Because the Lord will fight out for them. Bọ̀dá tán council official. You brother town council official. Wọ́n rán ìwọ níṣẹ́ ọmọ òfin jẹ́ tẹrú. They say you children while you are using slave way. O ṣàánú àwọn ìdílé Don't rẹ̀. you pity your household. Àbó mọ̀ pé ègún Olúwa kàn wọ́n fún tí wọ́n ń Don't ṣe you yẹn. know that God cause extended to them for what you are doing. Adébóyè Gbénga Adébóyè Adẹ́rìn-pòṣónú mo ṣì ń padà pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ pé bàbá àgbà bàbá Gani àgbà ẹ jẹ́ pé wọlé náà á padà sórí Adébóyè nígbò bá yá. Bàbá Gani àgbà Oyèwọ̀ Adésànyà Ọláìdé ẹ káàbọ̀ o ọ̀rẹ́ mi Adédáyọ̀ Ajágúnná ẹ ṣeun good job brother mo rí ọwọ́ yín one love one love. bọ́mọdé ju bàbá gbà òun láti lólè ayé pẹ́pẹ́ ìbára kọ́dà o aṣẹ̀dá mọ̀ ìgbà o ẹ̀jẹ̀ ló ṣe é ṣe fún wa. bí òwe làdúgbò ìdìbò ọlọ́gbọ́n lójó mọ̀ràn ló láti wà ní mo wí. Kó má lọ bí òwe kọ́ rárá. Lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí aago 2 kọjá ìṣẹ́jú 4 ẹ̀yin ti Nàìjíríà aago 7 yín ó ti kọjá ìṣẹ́jú 4 o ẹ̀yin ti London ṣaago 6 kọ́ ló kọjá ìṣẹ́jú 4 lọ́dọ̀ yín yẹn ẹ̀yin ti Canada yes aago kan náà lájọ wa aago 2 yín kọjá ìṣẹ́jú 4 ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá náà sì lètò tó ń lọ lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò TV Bàbá Gani àgbà ló ń bọ́ lọ́wọ́. Ṣòkòtò tẹ́lí kájá wá sọ ìrọ̀ ní kò lè wọ́n ní ọ̀fẹ́ rẹ̀ kò sẹ́ni tí ó kọ́ bọ́. Ọba múra ẹ̀ ní ọ̀pá ara ẹ̀ lóko. Ẹ ṣe sálùbá àbíkà kó máa ro bó ti ń lò kó máa dún bó ti ń dùn àwa lálejò àwa lá lórí wa kárí lè mọ̀ ọ̀pọ̀ bí ọlọ́. Tí n bá ti gbà lẹ́nu Bàbá Gani ètò Lékè Levat ní máa gbélé lọ́wọ́ àwọn máa gbádùn arákùnrin ẹgẹ́tẹ̀ láti jó ẹ̀wọ̀ bàtà jó yín Lékè Levat lélẹ́yìí lọ́wọ́lọ́wọ́ ní London ara àwọn olórin tán mi London nìyẹn o Lékè Levat Lékè Levat. Ẹ máa gbọ́ àwọn àlùjọ yìí ó kí bóbó. Ìgò bá wù táyà o. Ṣé méje ni àbí mẹ́sàn-án?
Salami Adéolú artist tó mòye nìbàdàn lẹ́kọ̀ọ́ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ọkọ̀ júmì ẹ mọ̀ káàbọ̀ sórí ètò bó ni àwọn ọmọ ń kọ́. wọ́n ní ẹ mọ́ padà wà wé tòlótòló ẹ mọ́ bẹ ẹni tó kú ẹni tó sùn. lékè lẹ́bà tẹ́lẹ̀ yìí ó sàn prapra. Salami Adéolú artist tó mòye graphic artist ẹ màmá ṣeun adúpẹ́ good job brother yọ ẹ mo rí yín God bless you. Thank God it's Friday onílọ́jọ́ Friday weekend ti bẹ̀rẹ̀. ọjọ́ náà ọjọ́ sísì ọjọ́ náírà ọjọ́ yíyó. Adéṣọlá àjọbọ mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò lórí ètò Ṣọ́wọ́nyá Thank God it's Friday ẹ kú àbọ̀. mo ní lónìí ìtàn kan kékeré tó yẹ káwọn ọmọ Yorùbá mọ̀ òun fẹ́ sọ fún wa ó ṣẹlẹ̀ kẹjọ ó kọjá àbíkẹ́fù ó la tánbọ́gí. arákùnrin kan wà o lórílẹ̀‐èdè Nàìjíríà òun àti ààrẹ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà yìí wọ́n jọ gba ìjọba lọ́wọ́ Ṣéhù Ṣàgàrí ni bí mo ṣe ń sọ yìí gbogbo yóò mọ rántí Túndé Ìdí Àgbọn orúkọ ẹnìyẹn Túndé Ìdí Àgbọn ló ń jẹ́ bàbá Fẹ́mi Oyèlẹ́yẹ ẹ mọ̀mọ̀ kú àbọ̀ ẹ káàbọ̀ sórí ètò lónìí mo lọ́rọ̀ àwa Yorùbá la fẹ́ sọ ṣe bẹ́ẹ̀ nu àwa Yorùbá oko kọ́lọ̀ ń gbà wá. títí abóyadé ọmọ ládùúgbò abóyadé kú títí mama kò fún mama Michael. ìtàn tá a gbọ́ ni pé látìgbà tán ti ní àwọn Ìgbò ó jìnnà díẹ̀ sí wọn kan tó sọ pé wọ́n fẹ́ jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà torí ìgbà síbúwọ̀ yẹn ìtàn tá a gbọ́ ni o wọ́n ní wọ́n lè mọ ṣe gbákejì tàbí kí Yorùbá ó jẹ ààrẹ káwúsá jẹ báìsì àbí kí nǹkan ṣe lóríṣiríṣi wọ́n yà ṣe bẹ́ẹ̀ yẹn. ọmọ ládùúgbò ní títí ọmọ ládùúgbò ní títí ọmọ ládùúgbò ní títí méjèèjì títí ọmọ ládùúgbò ní. Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun
Yorùbá bàbá ni bàbá ń ṣe. Hey! Yorùbá. ọlọ́láyé bó bá òde èèyàn kẹ́mi dání náà ó tọ́jú mi ní Nàìjíríà yé bó bá òde ọmọ láàrin lórí títí ó yẹ kárẹ̀ lè gàgà ní ọdún ìmọ̀. Ìtàn tá a gbọ́ ni pé nígbà tí ààrẹ tó wà lórí oyè nísìnyí tó fẹ́ gbàjọba lọ́wọ́ Ṣàgàrí, wọ́n ní wọ́n ń wá ẹni tí ó ṣe gbákejì rẹ̀ tó yẹ kó jẹ́ Yorùbá. bọ́n ṣe wá Túndé Ìdí Àgbọn kan nìyẹn. wọ́n lórúkọ tó ń jẹ́ gan ni Túndé Dógó, ọmọ Fúlàní náà pé kì í ṣe ọmọ Yorùbá. ọmọ Fúlàní náà pé wọ́n ní kì í ẹ́fà ṣọmọ Yorùbá. Abraham Ògúnmọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ló ń lọ lọ́wọ́. tó bá rí bẹ́ẹ̀ gbogbo Lagos connection ọ̀ṣẹ̀ kéré mọ́ ni wọ́n àwọn tó wà níbẹ̀ àwọn ni wọ́n ò. èmi kọ́ ni mo kọ̀tàn yìí o, ẹ lè lọ verify ẹ̀. àwọn èèyàn náà sẹ́ndì ẹ̀ sí mi nígbà tán bẹ̀rẹ̀ sí ní ṣe research. gbogbo ohun tó pamọ́ lójú ẹ̀dá kò mọ̀ pamọ́ lójú Ọlọ́run. Lékan Ògúns mo mà kí yín káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ lónìí. Thank God it's Friday. àwa Yorùbá ni mo lọ́rọ̀ kékeré ni mo fẹ́ bá sọ̀rọ̀ o. àwa Yorùbá kọ́lọ́hún ó gbà wá. torí gbogbo olólùfẹ́ mi o mo fẹ́ sọ sórí. ṣé mo ti sọ́bù tọ́ta ní Nàìjíríà? ṣé mo ti sọ́bù tọ́ta ní Nàìjíríà? wọ́n ní ara àwọn Fúlàní tí wọ́n lọ kalẹ̀ sílùú Ìlọrin ní bàbá arákùnrin yìí tó ń jẹ́ Dógó, Túndé Dógó náà ló ń jẹ́. wọ́n ní ìyá rẹ̀ ní Ìdí Àgbọn, ìdílé ìyá rẹ̀ ló ń jẹ́ Ìdí Àgbọn. ìyá rẹ̀ ní Yorùbá, lára àwọn Yorùbá tó wà nílọrin. wọ́n nígbà tán wá wò pé Yorùbá wo náà lè lò láti bà tí Yorùbá jẹ́. wọ́n ló kù ọ̀sẹ̀ méjì tán máa gbàjọba lárákùnrin lọ change orúkọ ẹ̀ sí Túndé Ìdí Àgbọn. ẹ lè lọ verify ẹ o. wọ́n ní Túndé Dógó ló jẹ́, Túndé Dógó ló jẹ́ kó tó di ọ̀sẹ̀ méjì tán fẹ́ gbàjọba Yorùbá. ìgbà tí bàbá bá rí pé o ìbejì fọ ó ní ta ló bá ké sọ̀rọ̀ ta ló bá ké sọ̀rọ̀ ta ló bá ké sọ̀rọ̀ kí ni bá ní bá ké sọ̀rọ̀. Níbi owó ẹ̀dá ṣèbí kádàrá ni, àìní owó ẹ̀dá ṣèbí kádàrá ni. Wọ́n bá sọ pé kò sówó, wọ́n bá sọ pé kò sówó, wọ́n bá sọ pé kò sówó. wọ́n ní bá ṣe ti ọkùnrin wọlé nìyẹn. nínú Yorùbá bá ń dùn pé Yorùbá ló ẹni tó gbàjọba. àwọn ọmọ Yorùbá náà bá bẹ̀rẹ̀ sí lọ ta ìran wọn fún Túndé Ìdí Àgbọn. wọ́n ní tẹ́ ẹ bá wò ó pé àwọn ọba Yorùbá àtàwọn olówó Yorùbá lárákùnrin gbéjú sẹ́wọ̀n. Fúlàní ni kì í ṣe Yorùbá. ìtàn ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ mo ṣe research ẹ̀. Agole ṣàkọ́ agole ṣàkọ́ máa ẹni nínú kíláàsì o. Agole ṣàkọ́ ẹ ṣe ẹ ṣì mí sílẹ̀. ẹ ṣe ẹ ṣì mí sílẹ̀. Kò ní tẹlifíṣàn kò lè máa ṣó. Kò ní tẹlifíṣàn kò lè máa ṣó. mo rí yín lórí ètò
Kúnlé Búsàrí mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé chairman Látàmástà ẹ kú àbọ̀ mórí yín Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọ́yè òní mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò Lékè Lẹ́bàt lélẹ́yìí tó ń kọrin lọ́wọ́ lórí ètò Ṣọ́wọ́nyá. ẹ̀rí pé tún gba ilé ìkọjá bìkíáfù ó sẹ́lẹ̀kẹ́jọ́. èyí bí èyí ẹ̀ta ntàgbà ẹ̀rí wọ̀rọ̀kọ̀ àrùn ìgbòdo ẹ̀fà tí èyí ríro bá fúra aládà kẹsàn gbàgbà lẹ́wà bóyá olúwàjọ wá gbé mi sókè. Olúwa wá gbé mi sókè o láàrin ọ̀tá ilé ọ̀tá òde Olúwa gbé mi sókè. Àwa Yorùbá la wá tara wa fún Túndé Ìdí Àgbọn Túndé Dógó olórúkọ kan tó jẹ́ orúkọ Fúlàní tó wà ń bẹ̀ orúkọ tó ń jẹ́ nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ní gbé Yorùbá ló ń sọ wọ́n sẹ́wọ̀n ìgbà tí Buhari lọ kírun lọ́jọ́ òun ó gbé ìjọba lé lọ́wọ́ torí kó mọ̀ pé Fúlàní náà ni ẹ wo orí oyè nísìnyí irú ẹ̀dá tún bẹ̀rẹ̀ sí ní ṣe o wọ́n fi vice president wa ṣe gẹrẹwu fún wa kí ni vice president ṣe látijọ́ yìí mi ṣe politician o mi ò sí ní APC mi ò sí ní PDP bẹ́ẹ̀ kí ni vice president ṣe ẹ lọ gbọ́ àwọn tí wọ́n wà lórí àléfà Fúlàní ni wọ́n Yorùbá ronú Yorùbá ronú. bó ṣe bá wa náà ọbẹ̀ ilé tìmọ̀rì rọ̀bà wa Ọlọ́run ẹ̀sán èmi gangan lolúwa gbé mi lékè. ọmọ Yorùbá ló ń ta ìran ẹ̀ ló ń ta fẹ́rù tẹ́ ẹ bá wá sí Amẹ́ríkà tẹ́ ẹ bá wo ìtàn most of the black Americans ilẹ̀ Yorùbá náà ti wá wọ́n ṣe ń tà wọ́n lẹ́kọ̀ọ́ náà ń tà wọ́n lábẹ́kúta Badagry mo lọ ṣe research síbẹ̀ nígbà mo wà yunifásitì nígbà yẹn àwọn ilé yẹn ṣì wà ń bẹ̀ tẹ́ bá lọ Badagry ẹ máa rí ibi tó ti ń ta èèyàn 200 torí gíláàsì lásán mírọ̀ Ọlásùnkànmí Aríyìíbí ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ yìí ẹ kú àbọ̀ Lékè Lẹ́bàt rèé. bóòní ti rí kọ́ ló máa rí tùmọ́rò ọ̀la wa máa dá àjò nílọ. mo kàn ń rọ̀ wá ní o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á gbìyànjú àwa tá a bá lágbára láti ṣe pọ́lítíìkì ẹ jẹ́ á ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ wa tó bá wà ní pọ́lítíìkì ẹ jẹ́ á tì wọ́n wọlé. àwọn Haúsá Fúlàní wọ́n ti ń wọlé sílẹ̀ Yorùbá àwọn náà wà ní gbogbo orí ètò náà wà lórí àléfà Yorùbá ronú. aago 2 kọjá 20 ìṣẹ́jú lọ́dọ̀ wa ń bí láti Dayọ̀ Agboola rédíò TV yes orí ètò Ṣọ́wọ́nyá náà la wà o orí ètò Ṣọ́wọ́nyá la wà ẹ máa gbádùn wa lọ Lékè Lẹ́bàt yọba ń dáa fún ọ. aláṣẹ ìdè mímọ́ sílẹ̀ abẹ́bí mọ́ sílẹ̀ aláṣẹ ìdè ní fíṣì aláṣẹ ìdè ní hotels òkú ìtọ́rọ sí ilé ẹ̀ abẹ́bí olúwa ló fi yé ṣe fẹ́ ìdílé ní owó ẹ̀rù mi ò jẹ́ bá wọn kú ẹ̀. ẹni tó
bá jẹ nínú owó ẹ̀ tó tún ń bu nǹkan kan wà tán pè ní àdàbí nǹkan kan wà tán pè ní ẹ̀san àwa Yorùbá tá a bá ń báyàn jẹ tán tá a báyàn mu tó bá dọ̀la àwa náà láti lọ tún fó ìgbà mo lọ sáàbù ńgbà yẹn Jigawa state mo ti lọ sáàbù nílẹ̀ Haúsá tó bá jólówó kan ló wà láàrin fámìlì wọn wọ́n á máa bọ́ ni ilẹ̀ Yorùbá tó lówó kan bá wà láàrin fámìlì wọ́n á wò pé ṣó nìkan lọ́lọ́run ṣe fún ni ọ̀nà àtimúbalẹ̀ ni kọ́lọ́run ràn wá lọ́wọ́ Yorùbá ẹni tí ń bá jẹ́nu ọlá rẹ̀ n ò ní bá wọn bu wàláì tàláì sọ́nà bí láì àti láwá. ẹ bá mi kọ́ láyé ká fàájì ó èèyàn kí wá dídí èmi jẹ́ nínú owó ẹ̀ o mi ò jẹ́ láwọn ọgbọ ní bí ọ̀sẹ̀ méjì mo sọ ìtàn ọba kan mo sọ fún wa ọba ń dàbí ọmọ Yorùbá ni o ọba ń dàbí ọmọ Yorùbá ọmọ ọ̀dọ̀ rẹ̀ sáàbù ẹ̀ fún 15 years ọjọ́ tí ọmọ ọ̀dọ̀ fọ́ kọ́ọ̀pù ó ní ká lọ dùn fún ajá káwọn ajá fàáya kan jẹran ẹ̀ ọmọ Yorùbá Ọlọ́run ni ó gbà wá. gbogbo olólùfẹ́ yẹn ní ìbọn tuntun ìtọ́jú tú. ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ yìí kó tó di pé wọ́n lọ pa ó ní ká fóun láǹfààní kóun tọ́jú àwọn ajá yìí fún ọjọ́ márùndógún péré lẹ́yìn ọjọ́ márùndógún kó wá pa òun ọmọ ọ̀dọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní fáwọn ajá yìí lóúnjẹ lójoojúmọ́ fọjọ́ márùndógún ọjọ́ márùndógún yá wọ́n fẹ́ pa arákùnrin yìí wọ́n jù ú sínú wò táwọn ajá wà kí ló ṣẹlẹ̀. ẹ bá mi kí pọ́ yé mo bá ròde. ọjọ́ kàndógún tó yẹ ká pa arákùnrin yìí tọ́jú sínú ọ̀dọ̀ ajá ṣe làwọn ajá náà súnmọ́ náà ń la lára náà ń jùrù náà ń ṣe bébébébébébé ọba wa béèrè pé kí ló ṣẹlẹ̀ arákùnrin ní mo sìn ẹ́ fún ọdún márùndógún torí mo ṣẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan oníkan pa mí ajá tí mo sì fún ọjọ́ márùndógún rèé tó yẹ kán ya mí jẹ àwọn nọ́mbà mi ṣeré yìí ọmọ Yorùbá dàbí kábíyèsí ni o tó o bá ṣòro fọmọ Yorùbá lónìí tó wá dọ̀la ìwọ ngan ló dọ̀tẹ́ ẹ̀ ayébẹ́lẹ́ kọrin olóńtáyé bá sọ ẹ́ dà náà fi bú ẹ bọ́dọ̀ la àwa la mọ tá a ṣe fún ẹ sẹ́yìn sẹ́yìn lékele báyìí. torí Santos mi nìkan ṣoṣo àbúrò kábíyé mo bá rí olórí kí n máa sọ wípé àwọn kan wáyé wá ṣiṣẹ́. lódù gàgà fọ́ mi lódù má ṣe gìrìgìrì á ti dáa fún ẹ lékele báyìí yóò bá ń dáa fún ọ. lórí ètò yìí kó tó di pé mo rádọ̀ ìbàjẹ́ ènìyàn ni o kò dáṣẹ́ Olúwa dúró. ọ̀pọ̀lọpọ̀ wa là ń bú Tinubu ọ̀pọ̀lọpọ̀ wa là ń bú Ọbásanjọ́ ọ̀pọ̀lọpọ̀ wa là ń bú Akálà ọ̀pọ̀lọpọ̀ wa là ń bú Ajímọ̀bí bẹ́ẹ̀ là ń bú Fáyòṣe lójoojúmọ́ ó ṣe ajá wa kí ló táwa náà lọ káre contest ká mọ nǹkan tó wà ní politics Yorùbá ẹnikẹ́ni tá a bá tì síwájú ẹjẹ́ àti síwájú kó máa lọ àánú wa ń ṣe wá àánú ara wa ń ṣe wá àwa Yorùbá ẹnikẹ́ni tá a bá tì síwájú ẹjẹ́ àti síbẹ̀ ẹni mi ò ṣẹ́ ní àlè tí wàá rà ta o Yorùbá orí ló ní ṣe ẹ̀dá ò láròpin wẹ́ẹ́ Orlando ọwọ́ ẹ̀ bá a dá sọ́rọ̀ yìí. Thank you.
àwọn ọmọ ìran wa bẹ́ńbà làwọn lọ ṣe politics ẹjẹ́ àti wọ́n lẹ́yìn ni o ẹ má jẹ́ kó ṣe pé àwa náà la máa pè wọ́n lólè ẹ wo àwọn ẹ̀yà yòókù ẹlòmíì nù wọn ọmọ secondary school ni àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n dẹ̀ tí wọ́n bẹ̀ ó di sẹ́nétọ̀ ó rántí wọn o nọ́mbà tí ní ha ni nọ́mbà ní bí ni ṣùgbọ́n àwa Yorùbá nọ́mbà ní a ẹlòmíà ní bí a ti kàwé jù kódà ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ ẹnu nígbà yẹn mo sọ bẹ́ẹ̀ ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà kò kájú school start lọ secondary school ó dé stage kan táwọn èèyàn ní kó lọ mú certificate yẹn gan wá can you imagine wọ́n ní kó lọ mú certificate yẹn wá ó dẹ̀ jẹ ààrẹ lé wa lórí àwọn ọmọ yẹn tí ẹ wò bọ́básanjọ́ ṣe kàwé tó àwa Yorùbá náà là ń sọ pé kó kúrò lórí oyè àwa là ń sọ pé kúrò lórí oyè Ọlọ́run ni ó gbà wá o Ọlọ́run ni ó gbà wá àwọn ọmọ Yorùbá àwọn èèyàn wa tẹ́ńbà làwọn fẹ́ lórí oyè ẹjẹ́ tí wọ́n wọbẹ̀ kó lè dáa náà ni a mọ̀ pé Nàìjíríà ò ṣetán láti pín ṣùgbọ́n tí Nàìjíríà bá fẹ́ pín gbogbo àlùmọ́nì wa tán ti kó lọ sílẹ̀ òun kọ́ mi ò sọ fún yín pé n ò ṣe politics ni o I'm not a politician mo rọ ààrẹ wa ààrẹ ọ̀nà kakanfò Gani Adams ẹ bá wá nǹkan ṣe sí o ẹ bá wá nǹkan ṣe sí ẹ bá wá nǹkan ṣe sí. a ní bí ìṣẹ́jú méjì sí lórí ètò yìí ká tó sọ pé ètò yìí tán a ní ìṣẹ́jú méjì sí ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń join wa ẹ màmá kú àbọ̀ lórí ètò Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ Ṣọwọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀ sórí ètò. ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró Orlando owó Mọ́yèlá Ọjà péré o.
mà rí yín o Saheeb Olúwafẹ́mi Táíwò ẹ káàbọ̀ sórí ètò Fúnkẹ́ Àṣekún mo rí yín Afọlákẹ́mi Òjó Olúgbémi níyì ìyàwó ọ̀rẹ́ mi Olúgbémi ga bóò ni ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣé gan ni God bless you more grace how is the ministry ẹ ṣé God bless you adúpẹ́ lọ́wọ́ thank God. Fáyọ̀nlé Núrẹ́nì Adégbọlá ìsẹ́ńtà tó mòye mọ̀mọ́ káàbọ̀ lórí ètò àti round up àti jẹ́ ìṣẹ́jú márùn-ún sí nínú ètò wa a tún máa pàdé ńjọ́ Monday lórí ètò yìí láago kan lórí ètò yìí Ṣọ́wọ́nyá n ò tí ì lọ o mò ń bọ̀. Orlando ọwọ́ owó bóyèlá bàbá kẹ́nẹ́rí àwọn èèyàn ti kọrin ìbàjẹ́ ènìyàn dáṣẹ́ Olúwa dúró. Orlando náà ló ti ń lọ lọ́wọ́. ọ̀wọ̀ nílé bàbá rẹ̀ o.
wà yìí tí wọ́n máa dágbére fún yín. Wálé Ọláníyì Gbénga ẹ kú àbọ̀ sórí ètò. Lóòótọ́ àjẹ́ máa lọ ṣùgbọ́n mo recognize yín náà, mo recognize presence yín. Ẹ ṣe tẹ́ ẹ join wa. Lórí ọwọ́ tá a wà yìí wọ́n máa káwọ́ ètò yìí lẹ̀ lọ́wọ́ tá a wà yìí o. Ẹ jẹ́ ń fàsìkò yìí máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹjọ́ ń wá lórí ètò. Ilẹ̀kùn bíbà, ilẹ̀kùn Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ màmá ṣeun. Bàbá wa Ìdòwú Anímàṣàun ẹ ṣeun. Mo rí yín o. Abdulrasheed Abubakar ẹ kú àbọ̀ sórí ètò. Adéníkẹ́ Tẹ́yọ̀dé àdúpẹ́ lọ́wọ́ yín. Ìdó Youth Empowerment Program ẹ màmá ṣeun. Olúrẹ̀mí Ọlákúnlé àdúpẹ́ lọ́wọ́ yín. Ayọ̀bámi Òkèdòkun ọmọ ìyá àdúrà ẹ ṣeun o. Net Gúbáò àdúpẹ́. Aládé Olúwaṣeun ẹ màmá ṣeun. Aládé Monday àdúpẹ́ lọ́wọ́ yín. Túndé Fáókúnà àdúpẹ́. Adéṣọlá Àjọbọ àdúpẹ́ lọ́wọ́ yín. Kẹ́mi Jẹ́jẹ́ láti Canada àdúpẹ́ ẹ ṣeun. Ìyá Àjàrà Òtítọ́ àdúpẹ́ God bless you. Ògúnbọ̀nà Mọ̀nsúrà àdúpẹ́ ẹ ṣeun. Bọ́láńlé Rájí ẹ màmá ṣeun. Elizabeth Adétòrò àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣọlá Ògúnṣọlá Láréwájú ẹ ṣeun àdúpẹ́. Kọ́láwọlé Ọmọkẹ́hìndé Èjìrẹ́ ẹ ṣeun o. Yẹmí Fọláhàn Vincent àdúpẹ́. Ọlábọ̀dé Quadri ẹ ṣeun. Abdulrasheed Abubakar mo ní mo rí yín ẹ ṣeun àdúpẹ́. Tèmídayọ̀ Ògúndìran ẹ ṣeun o. Kẹ́hìndé Jí Adébánjọ ẹ ṣé. Aṣíwájú Tóní Akínlọ́nù AAA ẹ ṣeun. Adébóyè Jọ Sàlámì àdúpẹ́. Ọládẹ́yìndé Orí Òkè ẹ ṣeun. Sani Adéníyì pásítọ̀ wa láti Ìbàdàn ẹ ṣeun àdúpẹ́. Edith Onu thank you. Tèmídayọ̀ Ògúndìran ẹ ṣé. Ọ̀nànúgà Olúwa Fúnmiláyọ̀ ẹ ṣé o. Ẹniọlá Akínláyọ̀ ẹ ṣeun. Oyèkúnlé Kẹ́mi àdúpẹ́. Adéwálé Ọlọ́lá ẹ ṣeun. Olúrẹ̀mí Ọlákúnlé Tẹjúmọ́lá àdúpẹ́. Olúbùnmi Àdìgún ẹ màmá ṣeun. Fádípẹ́ Ìbùkún àdúpẹ́. Túndé Fáókúnà ẹ mà ṣeun. Olúṣẹ́gun Adékọ́lá àdúpẹ́ o. Tùmí nínú ọ̀kẹ́ Ajagunà ẹ ṣeun àdúpẹ́. Linda Jackson thank you very much. Ọ̀ládé Olúbọ́yọ̀ láti Ìbàdàn ẹ ṣé. Abe Nicholas Adéjùmọ̀ ẹ ṣeun o. Aminat Òkúnnù àdúpẹ́. Adédayọ̀ Ajagunà àdúpẹ́. Olúwaṣẹ́gun Olójúgbà bàbá wa Ṣẹ̀gẹ́tò ẹ ṣeun àdúpẹ́ o. Blessing Blebo Ochioma ẹ ṣeun àdúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò àti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n join wa lórí ètò ayé máa fèyí ṣe lọ nìyẹn. Rose Muoku ẹ ṣeun àdúpẹ́ o. Olúwatóyìn Ayọ̀ọ́lá ẹ ṣeun. Esther Olúwatómísìn Ọláwálé ẹ ṣé. Ryan Sharif ẹ ṣeun o. Grace Adébáyọ̀ Ṣófẹ́lá màmá Lẹ́kan àdúpẹ́ lọ́wọ́ yín. Lovet AY onímàmá ẹ ṣeun. Oyèwọ̀ Adésànyà Ọláìdé àdúpẹ́. Sàlámì Adéolú ẹ ṣeun. Babafẹ́mi Oyèlẹ́yẹ ẹ máa ṣeun. Abraham Ògúnmọ́lá àdúpẹ́. Lẹ́kan Ògúns ẹ ṣeun. Kúnlé Búsàrí àdúpẹ́. Chairman Laughter Master ẹ ṣeun o. Adéníkẹ́ Bọ́lájókòó Ṣóyọ́yè òní àdúpẹ́. Ọlásùnkànmí Àríyìbí ẹ ṣeun.
Saibu Taiwo ẹ màmá dúpẹ́ Fúnkẹ́ Àṣekún ẹ ṣeun Àfọlákẹ́mi Òjó Olúwagbémi níyì ẹ ṣé Báyọ̀nlé Núrẹ́nì Adégbọ́lá ẹ ṣeun o Wálé Ọláníyì Gbénga Adúpẹ́ Abdulrasheed Abubakar ẹ ṣeun Blessing Blebo Ochioma adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín tẹ́ ẹ join wa lórí ètò yìí adúpẹ́ o tó bá di ọjọ́ Sunday ẹ pàdé wa lórí early praise láago méje early praise láago méje ní Maryland ń bí aago méje àárọ̀ ní Maryland ń bí aago kan ọ̀sán aago méjìlá ní Nàìjíríà aago méjìlá ní Nàìjíríà aago mọ́kànlá àárọ̀ ní UK yes ẹ̀yin ti Canada aago méje àárọ̀ náà ni ẹ pàdé wa lórí ètò early praise tó wá dẹ̀ di Monday láago kan ẹ pàdé wa lórí ètò yìí àwa la máa wá o ẹ̀yin la máa bá ojú tẹ́ fi ń wò wá wọ̀n ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láyọ̀ la máa bára wa tẹ́ ẹ̀ bá ti download application wa ẹ lọ download ẹ lọ sí Google Play Store ẹ táàpù Dayọ̀ Agboola rédíò ó máa gbé jáde red logo ni ẹ máa rí headphone níbẹ̀ ẹ download 24 hours ní rédíò wa èmi lèmi sì ń wá sórí Facebook àwọn other presenter wọn àti ìfẹ́ wá sórí Facebook so 24 hours ní 24 hours ní rédíò wa ẹ lọ gbọ́ ẹ máa gbọ́ àwọn other program táwọn èèyàn ṣe ń bẹ̀ ẹ lọ sórí YouTube ẹ tẹ Dayọ̀ Agboola ẹ máa rí gbogbo àwọn tá a ṣe sẹ́yìn lórí application wa yẹn ẹ máa gbọ́ gbogbo àwọn tá a ṣe náà ń bẹ̀ tàbí kẹ́ ẹ táìpù dayoagboola.com/radio dayoagboola.com/radio ó máa gbé yín sórí rédíò wa mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ ẹ ṣeun tí n bá ti bojú wẹ̀yìn tí mo bá ti rí yín inú mi á dùn ara mi á yá gágá once more ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láyọ̀ la máa pàdé ó dàbọ̀.